ààrin ẹ̀yin àti ọ̀nàrẹ́bù Wọlé Ọ̀kẹ́ àárín yóò gún. bẹ́ẹ̀ ni. ṣé torí Pẹ̀lúmi Ọlájẹ́ngbèsì ni? kí ni ó ń bẹ láàrin ẹ̀yin àti Pẹ̀lúmi gan-an tẹ̀fi lọ bá tẹ̀yin àti Wọlé Ọ̀kẹ́ fi ń jà? nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọ̀nàrẹ́bù Wọlé Ọ̀kẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún tó wà ní House of Rep lélẹ̀ ẹ̀karùn-ún ọmọ tí wọ́n bí nígbà tí Wọlé Ọ̀kẹ́ kọ́kọ́ jáde ògbọ́n ti dàgbà ó ti ń dìbò. kọ́tà wa sọ ni pé kò ń ṣòun nìkan local government mi ló ti wá láti Ìbòkun local government méjì ni ẹ̀yẹ ó lẹ́tọ̀ọ́ láti gbé èèyàn lẹ̀ fún rep. àwa wá ń sọ lọ́dọ̀ tiwa wípé ẹ ṣé o ẹ márùn-ún ó tó ọmọlúwàbí kí ló dé kò ń ṣòun nìkan ló wà láyé ẹ márùn-ún 5 times ọdún mẹ́rin lẹ́ẹ̀márùn-ún ó jẹ́ mélòó 4 times 5. àwọn tó gbọ́n ló fi ẹnu ara ló pè mí ló ní bọ̀dá eléyìí tí mo ṣe ní rẹ́pù yóò tó o àwọn tí yóò tó mi àwọn tó yóò ṣe wọn ni wọ́n ti di gọ́vnà táwọn jọ lọ rẹ́pù rí wọ́n ti di sẹ́nétọ̀ táwọn jọ lọ rẹ́pù rí òun ò lọ mọ́ ẹ̀wẹ́ lòmíì a dẹ̀ pé àwọn orí adé local government ẹ ṣé o tẹ fún wa láàyè lẹ́ẹ̀márùn-ún nísìnyí ọmọ wa lòun ò lọ́mọ o ẹ fún wa ní ọmọ oyè ká tẹ̀lé orí adé lẹ̀ sọ wípé Pẹ̀lúmi làwọn gbélẹ̀ adẹ̀gbá tọwọ́ tẹsẹ̀ tí Wọlé Ọ̀kẹ́ gan fọwọ́ sí tó pè mí wípé bọ̀dá ẹ jẹ́ ká fi àyè gba ọmọ yìí torí ńgbà tó fẹ́ lọ lọ́dún mẹ́rin sẹ́yìn àwa la pè jókòó pé jẹ́ kí Wọlé lo ẹ̀kan sí torí ó ṣeé ṣe kó rí spíkà ṣe tí PDP bá wọlé nígbà táwa ti gbà tán bóyá kàn jókòó àbáwọn kan tó lọ bá pé kí ni wàá máa ṣe lọ́dún mẹ́rin tó o bá lọ rẹ́ẹ̀pù mọ́ tó wàá lọ ẹ̀kan sí ìyàwó olóṣèlú alẹ̀ máa ń láìkẹ́ ẹ̀tàn ẹlòmíì báyìí ilé ẹ̀ ló máa wà náà ni wọ́n rí lórí àga gómìnà àwọn rí ẹ lórí àga ìwọ ló máa ṣe kẹfà ó yá tún jáde òun náà ò wá láyà kò lẹ́mìí láti pè wá padà mọ́ wípé nǹkan tí mo sọ ń jọ sí mi ìmọ̀ tó sọ bẹ́ẹ̀ mọ́ o mo tún fẹ́ lọ ẹlẹ́ẹ̀kẹfà kò ṣeé sọ fún ibi tẹ́ ara ti ń rí i pé ó ń gbọ́wọ́ ó ń gbẹ́sẹ̀ lànà tí wọ́n sọ arákùnrin ṣé kìí ṣe pé ó fẹ́ jáde òun ò jáde ṣùgbọ́n àwọn kan sọ pé kó jáde tó bá máa jáde tó bá dẹ̀ ní jáde jókòó sílé ẹ nígbà tó wọ́n wojú ilẹ̀ tó mọ̀ pé òun ò lè jáde mọ́ fúnra rẹ̀ ló kó igbá àtàgbọ́n ẹ̀ tó lóun lọ sí APC òun á lọ ṣe kẹfà ńbẹ̀ bóyá nígbà tó ti ṣe 5 ní PDP bóyá látún ní 5 mi ṣe ní APC àjọ máa wò. ṣẹ́rù wá báyìí pé bó bá lọ APC tó gbéná wojú Pẹ̀lúmi tẹ́ bá fa Pẹ̀lúmi kalẹ̀ ẹni tó ti lọ́dún mẹ́rin tó bá sá Pẹ̀lúmi ń káfà ṣé kò ní jẹ́ ìdójútì fún ẹ̀yin gan-an fúnra yín? ẹ̀yàn ló ń bẹ lẹ́yìn òrò tó rò fi ń dùn bí Wọlé Ọ̀kẹ́ ṣe wà yẹn pẹ̀lú gbogbo agbára tó ní ìbò kan oṣù lónìí. ṣùgbọ́n lérò tiẹ̀ lẹ́yìn. àwọn èrò ẹ̀ náà rèé gbogbo àwọn èrò ẹ̀ náà ara èrò ẹ̀ ní míì àwọn èrò ẹ̀ náà la sọ wípé ó tó gẹ́ òun gbọ́dọ̀ sọ fún wa òun ló fẹnu ara ẹ̀ pè wá pé òun ò lọ mọ́ àfúnní ọ̀nà wípé ẹni tó bá lọ mọ́ fa ẹni tí o fẹ́ kó tún lọ fà sílẹ̀ ó lè fa Pẹ̀lúmi sílẹ̀ kí la tún wá ń wí ṣùgbọ́n olóṣèlú ẹ mọ̀ pé àwọn èèyàn máa ń tàn wá àwọn èèyàn ń tàn ni ó dẹ̀ dùn mí fún wípé ó gbà káwọn èèyàn tàn